ẹ̀yin èèyàn a mọ̀ pé irú àwọn kan bí lè ó máa ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà dáadáa, kì í ṣe pé ó máa ń ṣẹlẹ̀ all the time ni wọ́n máa ń múrò àwọn èèyàn bí lè. Òun ló fà tá a fi ń rí oríṣiríṣi àìsàn, tá a fi ń rí oríṣiríṣi àìsàn lára àwọn èèyàn. Cancer, ọmọ kékeré wọ́n ti ní cancer, cancer this, cancer that, nítorí àwọn nǹkan tá à ń jẹ. Most of àwọn nǹkan tá à ń mu, tá à ń gbé sára, nǹkan tá à ń rí. Ikùn dẹ̀ ní nǹkan bá ti wọ bẹ̀ èèyàn orí tó ń ṣara ní jàǹbá. Ẹ wo àwọn baba ńlá wa láyé ìgbà, ẹ wo báwọn baba wa ṣe ń pẹ́. Ẹ wo báwọn baba wa, ẹ wo bọ́n ṣe máa live long tó wá dẹ̀ strong. Ẹ máa rí bàbá 80 something, á sì ní agbára láti bá obìnrin ní ìbásùn. Láyé òde ní gbogbo system wa náà ti pa. Ẹ wá máa sọ àwọn obìnrin kan, wọ́n mọ̀ pé kì í ṣe fault àwọn ọkùnrin. Kì í ṣe fault àwọn ọkùnrin, kì í ṣe fault wa. Wọ́n ní 1 minute noodles. Ẹ lè fa àwọn bàbá wa yẹn, ẹ lè fi wé nǹkan tó ń jẹ ńgbà yẹn. Ẹ lè fi wé nǹkan tá à ń jẹ ń sìn. Ẹ lè fi wé rárá. Irú àwọn spaghetti, ẹ mọ àwọn nǹkan ìjàmbá tó ń ṣe nínú àgọ́ ara. Àgbò oúnjẹ sínú microwave. A ò mọ ìjàmbá tó ń ṣe nínú àgọ́ ara. Ẹ wo àwọn bàbá wa ló kó bílẹ̀, wọ́n á já ewé lè, wọ́n á já, wọ́n á sè ní fresh one, wọ́n á gbé jẹ. Wọ́n mọ gbogbo àwọn àgbo, gbogbo nǹkan tó ń lò sára wọn, tara wọn fi ń jí pépé. Tara wọn, ẹ wo orúkọ, ẹ wo fídíò tẹ́ fẹ́ wò yín sìn. Ẹ má yẹ ká tí sọ̀rọ̀ gbẹ̀yìn, ẹ wò náà. It affects us, people that are alive. This is what is happening today in Ezuku Market in Aba. NAFDAC is doing a strange operation here, and we have discovered a lot of fake products being manufactured inside this market. As you can see for yourself, in fact, all these places all you are seeing here is fake drink. This is a mini factory. This is a mini factory. Look at the red wine people are drinking. And somebody is here doing the manufacturing. As you can see for yourself. This is the bottles. This is the caps. Look at this is what our people are doing because of money. This see finished products. As you can see finished products. This one is another factory. This is another factory. This one is already ready for market. This one is ready for exportation. For export. Look at. See. And that is why they continue picking bottles from. In fact, people should be destroying their bottles. So I'm doing this video for record purposes, and I'm here with the executive of the Ezuku. These are the printed cartons. Look at this cousin. I'm here with the leadership. Can you imagine? Can you imagine? Ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Ṣe rí àwọn èèyàn tó lọ ń ṣe fake wine. Ẹ̀ẹ́dẹ̀ wá ṣe party, ẹ kó wine sórí table. Iná àwọn èèyàn náà máa dùn, wọ́n máa gbé lura. Fake wine. Ta ló mọ orú omi tó ń fi ṣe? Àwọn Fúlàní wọ́n ń ṣe tiwọn. Wọ́n á kó àwọn fruit. Rí fruit nínú pọ̀tọ̀pọ̀tọ̀. Wọ́n á kó fruit sínú pọ̀tọ̀pọ̀tọ̀, wọ́n máa tà fáwọn èèyàn. Wọ́n á lọ preserve ẹ̀ síbẹ̀. Oríṣiríṣi ló kàn ń ṣẹlẹ̀. Ìjọba ń ṣe tiwọn. Àwa ará ìlú náà à ń ṣe tiwa sára wa. Ṣé irú ilé wa tọ́ ni? Ẹ̀ẹ́dẹ̀ ronú ọjọ́ tí ẹ sùn tẹ́ ò ní jí mọ́. Ẹ̀yin èèyàn wọ̀nyí. Nítorí pé a fẹ́ make owó. Kò sígbà tá a ní padà sínú ọ̀rọ̀ Bible tó ní the love of money is the root of all evil. Ṣé irú ẹ̀ náà kan náà láàrin sìn? Tàbí tá a bá wá trace ẹ̀ lọ́nsìn. Torí tá a bá ní ká yànnà náà ibi point tá a fẹnu sí i. Ó fẹjú gan-an lónípele lóríṣiríṣi láàfin gbé jáde síta. Ẹni tó fẹ́ make owó tó dẹ̀ ń pa àwọn èèyàn lára. Ìjẹ́wọ́ lè gbé nǹkan tó ń ṣe, àwọn nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ lè fún ọmọ yín mu. Wọ́n múrú wọn kan àwọn ọmọ Ìgbò náà ní Èkó nínú ọdún táwa náà kan náà ni. Wọ́n mú àwọn kan náà. Ẹ ti wo àwọn eléyìí ń sìn. Ẹ wo wọn. Ẹ wo bí tíbẹ̀ yẹn tóbi tó. Gbogbo ọtí tí wọ́n ṣe ń bẹ̀ is fake. Is fake. Òun ló fà nígbà tí mo lọ sí Nàìjíríà, èmi máa ń ṣọ́ omi mu ní o. Torí mú Eva water tá à ń pariwo láyé àtijọ́. Eva water. Fake ẹ̀ pọ̀ ń gbòòrò. Fake Eva water pọ̀ ń gbòòrò. Fake Eva water. Ó pọ̀ ń gbòòrò. Oríṣiríṣi nǹkan fake. Fake this, fake that.
kò sí nǹkan tí ẹ ṣe tó wọ́n ní ṣayédèrú ẹ̀ àwọn èèyàn wọ́n á lọ fi oye bí owó wọ́n á lọ fi shoot movie wọ́n á lọ shoot movie kẹ́ni tó ní movie tó gbé síta wọ́n ti lọ ṣayédèrú ẹ̀ wọ́n á dẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ wọ́n á dẹ̀ gbé the same title tẹ́nìyẹn ní wọ́n á gbé lé lórí wọ́n á upload ẹ̀ sórí YouTube wọ́n á máa fi make owó ṣe rí pé ara àwọn nǹkan tá à ń sọ náà nìyẹn the love of money ẹ̀rí wọn a wá sórí torí pé ká lè make owó a wá sórí social media ọ̀rọ̀ tá a gbọ́ tí ò tẹ̀tí gbọ́ dáadáa wọn kò dígí a bẹ̀rẹ̀ sí ń pariwo káwọn èèyàn lè wá wò wá ká lè make owó lórí YouTube the love of money ẹ wò àìmọye àwọn èèyàn tó ń kú wọ́n máa gbé kiri wọ́n wá kidney transplant wọ́n wá kíní kan gbogbo nǹkan inú in fact mélòó la fẹ́ sọ nínú eyín Adépèlé ẹ̀yin èèyàn wọ̀nyí ṣe jìbù rẹ̀ kí ló dé tí a fi nífẹ̀ẹ́ owó ju ọmọ làkejì wa lọ kí ló dé tá a fi nífẹ̀ẹ́ owó ju ẹ̀mí ọmọ làkejì wa lọ ìpalára wọ̀nyí ti pọ̀ jù ẹnu ẹ̀yìn máa jìn irú àwọn èèyàn tá ti mu ìmúkùnmú sínú ara pẹ̀lú gbogbo nǹkan tẹ̀wò tán yìí kẹ́yìn náà ẹ jẹ́ ká jòkó kájọ ìmájìn ẹ jẹ́ kájọ ìmájìn oríṣiríṣi nǹkan táwọn èèyàn ti kó sára nínú fọ́nrán tẹ̀rọra wò tó ń sìn kí láti fẹ́ ṣe gbogbo eléyìí sí nínú Nàìjíríà ní nǹkan tó dẹ̀ ń fa ni pé ṣebí everybody ń ṣe tiẹ̀ ni ó máa difficult nínú inú ìlú táwa yìí kẹ́nìkan dọ́rù eléyìí wò báwo ló ṣe fẹ́ ṣe kò sí security everybody move bó ṣe wù ṣe báwọn kan ni wọ́n mú sí àwọn ọmọ China àwọn ọmọ Pakistan kòlábò pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan tí wọ́n kóra wọn jọ tó ń sọ pé 419 wọ́n ń ṣe ní odidi building yẹn wọ́n rò bó ṣe tóbi àwọn nìkan ló wà ń bẹ̀ wọ́n máa rí wọn wọ́n wọlé wọ́n jáde wọ́n lọ béèrè question wọn jẹ́ káwọn èèyàn wọlé síbẹ̀ wọ́n wá trace wọn wọ́n capture gbogbo wọn ta ló lè dánrú ẹ̀wò ní China ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ta ló lè dánrú ẹ̀wò nínú China ìdájọ́ ojú ẹsẹ̀ ni wọn kò sí ká lọ kábọ̀ àbí Saudi Arabia ni wọ́n ti fẹ́ lọ mú ẹ pò lọ ṣe àṣemọ́ṣe kọ̀ọ̀kan pẹ̀lú gbogbo àwọn wàrà dàdàdà tẹ́ ń rí ìdájọ́ ojú ẹsẹ̀ ni kò sí ká lọ kábọ̀ bẹ́ẹ̀ ni ojú ẹsẹ̀ náà ṣèdájọ́ fún ẹ gbérú àwọn ìdájọ́ bí lè sílẹ̀ Nàìjíríà anybody bó jẹ́ nínú àwọn political paratatals àbí kí wọ́n ti ń pè wọ́n ìdájọ́ ojú ẹsẹ̀ ni anybody tẹ́ bá ti mú tó ṣàṣemọ́ṣe nínú any political àwọn any post president senate ni o vice president ni o anyone governor anyone àtọ̀ lílọ́dí local government level ìdájọ́ ojú ẹsẹ̀ oníkẹ́ṣe fún wọn kò sí ká lọ kábọ̀ mẹ́ ìdájọ́ ojú ẹsẹ̀ ni instantly nǹkan tá à ń sọ nìyẹn wọ́n fẹ́ lọ sún àrìn wọ́n lọ débẹ̀ wọ́n gbé Quran wọ́n gbé Bible fún wọn nígbà tẹ́ ẹ mọ̀ ó yé wà ó jọ yé wà ní ẹ lọ bí ògún láká ayé ọ̀ṣìmọ̀lẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ kò ráṣọ wọ̀ fi mọ̀túmọ̀ bóra wọ́n lẹ́lẹ́kún sunkún láàárọ̀ yẹn ń sun ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ń sun mí ẹ lọ fi búra kẹ wá rìnrìn wò ṣebí wọ́n ṣe ń Ghana àbí wọ́n ṣe ń Ghana ni ẹ lọ rìnrìn wọn Ghana ẹ rí bọ́n ṣe ìṣẹ̀ṣe ni wọ́n fi ń sún ẹ̀rìn fún wọn wọ́n á gbé ilé wọn wọ́n á gbé ìjò kọ́ wọn lọ́rùn ni lọ́dún ọ̀dọ́kùn ìjò aṣọ ẹ̀ pa látọjú òun ni lójú ayé ìjò àti sún ẹ̀ pa ó dìgbà tẹ́ bá ti switch sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí nǹkan tó lè lọ déédéé ẹ̀yin èèyàn mi ẹ̀ ní lá fún ẹ máa gidi ni ẹ má gbàgbé láti bá mi subscribe gẹ́gẹ́ bí mo ṣe ń bẹ̀ yín lórí ìkànnì Akalamago TV ẹyẹ méjì ò kì í jàṣà èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni a ti máa rí yín.